ṣe ti rọ́mọ tó jẹ́ idán gangan idán Tádé gangan ló ń pè ní idán Tádé idán. Tádé jẹ́ ọkùnrin kan tó jẹ́ pé kò sí obìnrin tí kò lè kọnu sí, kò sí obìnrin tí kò lè gùn. Bó ṣe ń gbé dúdú ló ń gbé pupa, ló ń gbọ́rọ̀ bọ̀, ló ń gbé ẹ̀pà àtàfín àti gbogbo ẹni Tádé ń gbé o. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí, màá rọ̀ yín ká lọ wo fíìmù yìí torí pé tá bá wò a máa gbádùn ẹ̀ gidi gan. A lè máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi nínú fíìmù yìí. Ṣùgbọ́n fíìmù yìí ní apá kejì o. A máa sọ apá kejì bí ọ̀rọ̀ ṣe ń lọ. Ẹ má gbàgbé pé lórí channel yìí ẹ̀bùn oríṣiríṣi wà ńlẹ̀ fún wa. Recharge card wà 5,000 naira wà 10,000 15,000 wà. Fún gbogbo àwa tá bá subscribe sórí channel yìí, tá tẹ notification bell yẹn, tá lè tún comment nínú comment section wa. Comment tó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé. Bẹ́ẹ̀ bèrè àwa tá ti wo fíìmù Tádé idán yìí, ẹ̀kọ́ wo la rí kọ́ nínú fíìmù yìí? Ẹ jẹ́ ká kọ sínú comment section wa. Irú ẹ̀kọ́ wo la rí kọ́ ńbẹ̀? Àti pé ta ni òṣèré tí a fẹ́ràn jù nínú Tádé idán? Ẹ jẹ́ ká comment sínú comment section wa. Tádé idán apá kejì á tó jáde, kò ní pẹ́ jáde rárá. Fún gbogbo àwa tá bá fẹ́ láǹfààní àti mọ ìgbà tí apá kejì fíìmù yìí á jáde, ẹ jẹ́ ká subscribe ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́. Notification bell tá bá tẹ̀ yẹn gangan ló máa jẹ́ ká wà notified tí apá kejì bá ti jáde. Àwa la máa kọ́kọ́ láǹfààní láti wò, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀ ìgbà tó bá ti jáde. Ẹ má yẹ ká gbàgbé láti comment sínú comment section wa ká lè jẹ nínú ẹ̀bùn tí à ń fún àwọn olólùfẹ́ wa. Ẹ má gbàgbé láti subscribe, kí ẹ má gbàgbé láti comment. A máa pàdé nínú fídíò wa tó ń bọ̀.